gbogbo àwọn ọmọ Odùduwà káàkiri àgbáláyé, ẹ jẹ́ kí a kọ́ kí ara kú oríire lórí ìgbésẹ̀ tí bàbá wa Professor Banji Akintoye tí wọ́n gbé lórí lẹ́tà tí wọ́n kọ tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọmọlódóodẹ. Mo lérò pé gbogbo wọn láti gbọ́ lẹ́tà tí bàbá wa Professor Banji Akintoye kọ sí bàbá wa Tinubu. Gbogbo àwọn láti ka lẹ́tà yẹn, láti gbogbo nǹkan tí wọ́n sọ sínú lẹ́tà yẹn. Ṣé nǹkan tí bàbá wa Professor Banji Akintoye ṣé kìí ṣe oríire ni? Ṣé kìí ṣe oríire tó gbogbo àwọn ọmọ Odùduwà ni? Ṣé kìí ṣe nǹkan òwúrí ló jẹ́ fún gbogbo àwọn tá à ń pè fún Odùduwà nation, tá à ń pè fún Yorùbá nation, tá à ń pè fún self determination? Lẹ́tà ilé tí bàbá wa Professor Akintoye kọ sí bàbá wa Tinubu kì í ṣe àkọ́kọ́ lẹ́tà o. Tá a bá gbàgbé, wọn ò fẹ́ máa kọ lẹ́tà o. Wọ́n ti kọ lẹ́tà náà sí Muhammadu Buhari lásìkò ẹ̀ nígbà tóun náà ń ṣe Nigeria president lọ́wọ́. Wọ́n kọ lẹ́tà yìí sí àmọ́ ó láyé pé ó jẹ́ ẹlẹ́yà míì, ó jẹ́ Fúlàní tó yẹ pé òun náà ń support àwọn èèyàn lọ́fàá ló fi kọtí ikú sí lẹ́tà yẹn. Torí ìwọ tó bá jẹ́ ààrẹ lóòótọ́ ló jẹ ààrẹ láwọn tó ń jẹ ààrẹ lórí, tó ti ń gbọ́rọ̀ wọn, tó ti mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀, àwọn èèyàn ń pààyàn lọ́tún, àwọn èèyàn ń pààyàn lósì, tí o ò sì fẹ́rù nǹkan bẹ́ẹ̀ nínú ìjọba ẹ. Nǹkan táwọn aráàlú bá sọ fún ọ gbọ́dọ̀ tẹ̀lé ni. Àmọ́ láyé pé Muhammadu Buhari ó sọpọ́ọ̀tì àwọn èèyàn bí wọ́n ṣe ń pa wá, bí wọ́n ṣe ń jí wa gbé, tí wọ́n ń dà wá láàmú, tí wọ́n jẹ́ káwọn èèyàn wọ́n rí oko dá mọ́, wọ́n jẹ́ káwọn èèyàn wọ́n rí oko mọ́. Ìyè oúnjẹ wá di ọ̀rọ̀ gógó lórí ilẹ̀ wa, gbogbo nǹkan wá di ọ̀rọ̀ gógó lórí ilẹ̀ wa. Muhammadu Buhari sọpọ́ọ̀tì àwọn ẹ̀yẹ, òun ló fà á nígbà tí bàbá wa kọ lẹ́tà sí ló fi kọtí ikú sí lẹ́tà yẹn. Àmọ́ lẹ́tà ní bàbá wa kọ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu yìí ó yàtọ̀ sí èyí tí wọ́n kọ sí Muhammadu Buhari. Tí a bá ní lẹ́tà yẹn tá bá kà á, a mọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ gédégbé ni. Bàbá wa Professor Banji Akintoye wọ́n fẹ́ sí bàbá Tinubu kí wọ́n rí ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí kí wọ́n rí ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí pé Yorùbá làwọn náà, kí wọ́n sì rí pé ìyà ń jẹ gbogbo ọmọ kóòtù òjíire nínú Nàìjíríà, láti jẹ́ kí wọ́n bá àwọn ọmọ Odùduwà negotiate láti kó nínú Nàìjíríà. Òun ni lẹ́tà tí bàbá Professor Banji Akintoye kọ sí bàbá Tinubu. Tó bá wùwọ̀ kí wọ́n gbọ́, tó bá wùwọ̀ kí wọ́n gbà, torí tó bá dé lẹ́tà ó kọ ní ó bàjẹ́. Tí nǹkan ti ń bọ̀ nínú orí Nàìjíríà tí ó bá dé lẹ́tà apá wọn kò ní ká mọ́. Òun ni àwọn oko lẹ́tà tí bàbá wa Professor Banji Akintoye kọ sí bàbá Tinubu. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire, ìbádá kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa Bọ́lá Akintoye sọ tí wọ́n sọ sínú lẹ́tà yẹn. Ìbádá kí wọ́n gbọ́, ìbádá kí wọ́n gbọ́. Àwọn ilé ìbẹ̀rẹ̀ ni bàbá wa Bọ́lá Akintoye àgbà òjò àwọn náà jẹ́ nínú òṣèlú Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí wọ́n tó sọ pé àwọn òṣèlú Nàìjíríà tí ìyá ajara lù mọ́, tí wọ́n tó wá jà fún Yorùbá nation, tí wọ́n tó wá sọ pé self determination Yorùbá nation làwọn fẹ́. Àwọn ọ̀fẹ́ ní ìfẹ́ pẹ̀lú wà Nàìjíríà mọ́, tó yà tó fi ń jà àwọn ọ̀ràn wọn ó ti pọ̀ jù. Òun ni bàbá wa Professor Akintoye tí wọ́n fi court gbèsè àwọn ò bá wọn ṣe ìjọba Nàìjíríà mọ́. Mú ìgbé ayé tó dáa fáwọn èèyàn tẹ́ ń gọ́fà. Olùbá Akintoye fi yarí. Lẹ́tà tí wọ́n kọ sí bàbá Tinubu yìí, gbogbo àwọn Odùduwà, gbogbo àwọn kóòtù òjíire, àwọn ń parí ìsàfihàn pé lẹ́tà tí wọ́n kọ sí iṣẹ́
ẹ tètè gbé ìdàrẹ́ yẹ̀ wò. Bàbá Tinubu ọmọlẹ́bẹ̀ẹ́bẹ́ èmi lọ́kàn ẹ tètè gbé lẹ́tà náà yẹ̀ wò, kẹ́ ẹ gbé yẹ̀ wò, kẹ́ ẹ lè gbọ́ òfin bàbá wa lórí bá tó lè sọ sí lẹ́tà yẹn, kẹ́ ẹ lè gbé yẹ̀ wò, kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ mú lò tó kọ́ ló bá wọn bàjẹ́. Torí tí ẹ bá mú lò, tí ó bá délé tán ó kọ yóò bàjẹ́ o. Bàbá Tinubu ó kọ yóò bàjẹ́. Torí gbogbo ìnana mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ lónìí Nàìjíríà lónìí ọ̀dà pàápàá ọ̀dà. Gbogbo àgbáyé ló ti mọ̀ pé Nàìjíríà is the most corrupt country. Gbogbo àgbáyé ti mọ̀ pé Nàìjíríà is the most wanted country. Kò síbi tẹ́ẹ̀dì lónìí tí wọn ò ní sọ̀rọ̀ bàjẹ́ lórí Nàìjíríà yẹn. Kò síbi tẹ́ẹ̀dì ní òní ní gbogbo àgbáyé tí wọn ò ní rí ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn terrorist, àwọn kidnapper, àwọn bandit. Ọmọ Nàìjíríà ò ní ìlágbàáyé mọ́. Ọmọ Nàìjíríà wọn ò ní ìlágbàáyé mọ́. Gbogbo ọmọ Kóòtù Òjíire, gbogbo ọmọ Odùduwà tó wá dáa kí á tún sọ pé inú ìlú ìrìn àdùdúró sí. Sódà kí á tún mọ́ bá pariwo wá Nàìjíríà pẹ̀lú gbogbo ìwà burúkú, ìwà àbàjẹ́ tí Nàìjíríà ti sọ wá tó jẹ́ pé ọmọlúwàbí là wa. Ọmọ Yorùbá ìwà àbàjẹ́ Elédùmarè dá wa dá pọ̀. Ó dá wa dá pọ̀, a ní ojú tì. Àìfẹ́ ní ọmọlàkejì wa lára. A kì í fẹ́ nǹkan tí ó pọ̀ ọmọlàkejì wa, àìfẹ́ kó ṣẹlẹ̀. Àmọ́ wá Nàìjíríà wọ́n di gbogbo ìyẹn ń fi rẹ́ wa lára. Wọ́n ti sọ wá lóko tí a jẹ́. Wọ́n ti sọ wá lóko tí a ò fẹ́ jẹ́. Òun là fi pa ọ̀fẹ́ èèyàn wa wípé ṣẹ́ ẹ dìde, ó tó gẹ́. Wá Nàìjíríà ò mú èso gidi wá fún wa. Ẹ jẹ́ ká dìde, ká jàfẹ́tọ̀ wa, káwọn náà ká dá dúró lẹ́bùn orílẹ̀-èdè, ká lè bá gbégbé àlàáfíà, kí a lè bá gbégbé ìrọ̀rùn. Bàbá Tinubu olórí gbogbo ọmọ Yorùbá káàkiri àbáláyé, ó jẹ́ leader fáwọn tá à ń pè fún self determination. Wọ́n ti kọ lẹ́tà sí yín o. Lẹ́tà tí wọ́n kọ sí yín ìbá dáa kẹ́ ẹ gbé lẹ́tà náà yẹ̀ wò, kẹ́ ẹ ṣe tí wọ́n fẹ́ fún wa tó kọ yóò fi ní parẹ́ nílẹ̀ Kóòtù Òjíire. Ẹ tètè gbé lẹ́tà náà yẹ̀ wò. Bàbá Tinubu ìbá dáa kí ẹ tètè gbé lẹ́tà náà yẹ̀ wò. Ẹ̀yin náà mọ̀ pé bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè àgbà ọ̀jẹ̀ làwọn náà, àgbà ọ̀jẹ̀ làwọn náà. Wọ́n èkì í ṣe èèyàn yẹpẹrẹ, ìlú mọ̀ọ́ká ni wọ́n. Ohun tó bá ti rí òdodo ni. Ẹ̀yin náà mọ̀, bàbá Tinubu gbọ́dọ̀ tó ń bá rí pé inú yìí o báyìí ní òrùn lọ́dọ̀ ọ̀la o, báyìí ní òrùn lọ́dọ̀ ọ̀la o. Tí wọ́n bá báyìí ní mọ̀ràn, ó yẹ kẹ́ ẹ gbọ́ ìmọ̀ràn wọn. Àgbà ni wọ́n ju ẹgbẹ́ lójó yìí náà, àbí òjú ẹgbẹ́ rí ni. Wọ́n sọ pé ìrírí làgbà. Ohun tí àgbà bá rí, tí ọmọdé bá gorí pẹpẹ kò lè rí. Òun ní ọ̀rọ̀ bàbá wa Bọ́lá Akíntóyè lórí lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́ sí yín bàbá Tinubu. Lórí lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́ sí yín, gbogbo àwọn Kóòtù Òjíire, gbogbo àwọn tá à ń pè fún self determination, gbogbo àwọn tá à ń pè fún Yorùbá nation pátápátá, àwa ń fi àkókò yìí sọ fún yín pé lẹ́tà tí wọ́n kọ fún yín, tí wọ́n kọ ránṣẹ́ sí yín, ẹ gbé lẹ́tà náà yẹ̀ wò. Ẹ ka lẹ́tà yẹn kẹ́ ẹ kà á, kẹ́ ẹ tú yẹ́bẹ́yẹ́bẹ́, kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ fún yín, kẹ́ ẹ sì gbọ́ ìmọ̀ràn tí wọ́n gbà yín, kí ẹ tètè ṣe ohun tó tọ́ àti tó yẹ lórí ìwà Nàìjíríà yẹn. Kí ẹ tètè ṣe ohun tó tọ́
àti tó yẹ lórílẹ̀-èdè Nàìjíríà yẹn. Àwọn ọmọ Yorùbá gbogbo àwọn kóòtù òjíire àwọn kò sọ fún yín pé sẹ́ a ò ṣe mọ́, a ò ṣe wá Nàìjíríà mọ́, a ò ṣe wá Nàìjíríà mọ́, agídí láti ṣe wá Nàìjíríà. Ẹ tú okùn lọ́rùn wa, ẹ tú ọlọ́run sílẹ̀. Ọlọ́run ti fún wa ní nǹkan táwọn náà fi lè dá dúró, táwọn náà fi lè dìlú. Ọlọ́run gbogbo ẹ̀ fún wa. Àníṣẹ́ nǹkan táwọn náà fi lè ṣèlú tá a bá dá dúró, Ọlọ́run máa ti jogún ẹ̀ fún wa. Tọ́lọ́kọ́ ilẹ̀ wà lára Nàìjíríà kí á tó dìbẹ̀ lẹ́bù ìlú wa náà. Tọ́lọ́kọ́ ẹgbẹ́ bí àgbàlagbà ẹ̀yìn ẹ̀rẹ́ pálówe òòsà tó bá lè gbè mí ṣe ní bó ti bá mi. Tí Nàìjíríà bá lè gbè wá mọ́ ó fọ́lẹ̀ sáàyè wa, kó fọ́lọ́hùn sílẹ̀. Tí dandan láti ṣe wá Nàìjíríà ní Tọ́lọ́kọ́ náà. Tọ́lọ́kọ́ láti ṣe wá Nàìjíríà bàbá Tinubu. Tọ́lọ́kọ́ láti ṣe wá Nàìjíríà. Ẹ tètè gbé àpérò, ẹ tètè pé àpérò tó lágbára tẹ́ wá fún negotiation lórí ìpínlẹ̀ òsè pín sí wẹ́wẹ́. Ẹ tètè pé àpérò tó ní agbára tẹ́ wá fún negotiation lórí ìpínlẹ̀ òsè pín sí wẹ́wẹ́. Kí ìbò ọmọ ló ń lọ wọn, kí Àrẹwà Fúlàní Haúsá wà pé àwọn tó mọ ló ń lọ wọn. Àwa Yorùbá náà káwa náà ká mọ ló ń lọ wa, káwọn develop ìlú tàwa náà. Ọlọ́run fún wa nímọ̀ àtòyé náà. Gbogbo àwọn bàrà àwọn dáàdì wa àtàwọn mọ́mí wa tó wà lábúrọ̀d gbogbo ọ̀la mọ̀ pé bí ìlú Èkó ṣe wà yẹn ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ló ń ṣeun dáadáa nínú ìjọba àwọn l'Amẹ́ríkà, nínú ìjọba àwọn ní UK, nínú ìjọba àwọn ní Canada, ní gbogbo ìlú Èkó tó wà yẹn ibẹ̀ ni ọmọ Yorùbá ní ṣe dáadáa. Tí ìjọba wa dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí àwọn tí ń ṣe dáadáa nínú yẹn tí wọ́n mú ìdàgbàsókè bá dùn yẹn ṣé wọn ò ní wá lórí ilé wa ni? Ṣé wọn ò ní wá mú ìdàgbàsókè wá fún àwọn ọmọ kóòtù òjíire ní Yorùbá nation ni bàbá Tinubu? Ẹ̀rù náà ẹ̀rù ẹ̀mẹ́yẹ̀ ká ṣerú Fúlàní kú, ẹ̀mẹ́yẹ̀ ká ṣerú Fúlàní kú. Ọmọ aládé ni wá, àwa kì í ṣe ẹrú. Gbogbo ọmọ kóòtù òjíire, gbogbo ọmọ Odùduwà, ọmọ aládé ni wá, àwa kì í ṣe ẹrú. Ẹ̀mẹ́yẹ̀ káwọn kan ọmọ kó alẹ́ rú, ẹ̀mẹ́yẹ̀ káwọn kan kọ́ mọ́ kó alẹ́ rú kí wọ́n mọ́ fi wá jẹun káwọn sì mọ́ jìyà. Ẹ̀mẹ́yẹ̀ kó ṣẹlẹ̀ sí wa bàbá Tinubu, bàbá Tinubu, ẹ̀mẹ́yẹ̀ kó ṣẹlẹ̀ sí wa. Lẹ́tà sí bàbá wa Fọlá tó lè kọ sí yìí ẹgbẹ́ ìyẹ̀wò ẹ̀yẹ yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ̀wọ̀n tó wà nú ẹ̀wọ̀n nǹkan tó wà nú nǹkan tí wọ́n kọ sí ẹsẹ̀ sí yín ẹ̀yẹ̀wò. Ìmọ̀ràn àgbà ní o, ìmọ̀ràn àgbà ní bàbá Fọlá tó lè ní lẹ́tà tí wọ́n kọ ẹsẹ̀ sí yín. Wọ́n sì sọ pé ìmọ̀ràn àgbà bí ò bá ṣẹ ní òwúrọ̀ yóò ṣẹ lọ́dún alẹ́. Bàbá Tinubu, ohun tó bọ̀ Nàìjíríà ẹ mọ̀ ìkọsẹ̀ bẹ̀rẹ̀ lórí o. Bàbá Tinubu, ohun tó ń bọ̀ nínú Nàìjíríà táàrí yìí tí bàbá tó lè rí tí wọ́n rí lọ́ọ̀kan yìí ẹ má jẹ́ kó ṣẹ mọ́ lórí. Ẹ má jẹ́ kí ó kọ́ yóò bàjẹ́ lórí pé ẹgbẹ́ kí wà Nàìjíríà dúró. Bàbá Tinubu, ìbá dáa tẹ́ẹ̀ṣe ń tó tọ́ àti ń tó yẹ lásìkò kó tó pẹ́ jù. Bàbá Tinubu, bàbá Tinubu, ìbá dá kẹ́ẹ̀ṣe ń tó tọ́ àti ń tó yẹ lásìkò kí ó ṣe kí ni kó tó pẹ́ jù. Kẹ́wọ̀ akéǹkà àbámọ̀bọnu tí àsìkò bá tó. Bàbá Tinubu, òun ló fà á tí bàbá wa wọlé bá jà kí tó yé ó bá lè rẹ̀ mí wọn ó jẹ́ mi wọ́n kù fún wa ó jẹ́ mi wọ́n pẹ́pẹ́pẹ́ tẹ́lẹ̀ fún wa ní ìgbà ìnú náà wọn o lórí kọ́ lẹ́tà yìí sí ni o.
kóòtù ojíire lẹ́yìn náà o, ọmọ kóòtù ojíire lẹ́yìn náà, ọmọ Odùduwà lẹ́yìn náà, ẹ ṣe àlejò, ẹ sọ Fúlàní o, bẹ́ẹ̀ ni ẹ sọ Haúsá o. Lẹ́tà tí wọ́n kọ́ lẹ́sìn yìí bàbá Tinubu, ẹ má kọ tí ikú sí lẹ́tà náà o, ẹ má kọ tí àìgbọràn sí lẹ́tà náà o. Gbogbo ọmọ kóòtù ojíire, gbogbo ọmọ kóòtù ojíire, gbogbo àwọn tá ń pè fún self-retirement náà pátápátá, nínú wá dùn sí lẹ́tà tí bàbá Tinubu, nínú wá dùn sí lẹ́tà tí bàbá wa Oṣùwàkí Akíntóyè kọ́ ọ́sẹ́ sí yín. tó Yorùbá tó bí wọ́n ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ lọ́wọ́ bá wà àdé àwọn dé náà, àmú ojú àjọ fojúkojú báyìí ni ó ní ìtumọ̀ lẹ́tà tí wọ́n kọ́ ọ́sẹ́ sí bàbá Tinubu. ìbá dákẹ́ gbòyẹ̀wò, ìbá dákẹ́ gbìyẹ̀wò dáadáa, kẹ́ẹ̀dẹ̀ wọ́n àkàndé sí ohun tó ń bọ̀ yìí ló ní agbára o, tí ẹ̀ bá dé wọ́n àkàndé sí ẹ sì mọ́ da gbogbo àwọn táǹpẹ̀ fún Yorùbá nìṣẹ̀ lọ, ẹ mọ́ da wà láàmú mọ́, ẹ kìlọ̀ fáwọn DSS yín, àwọn ọlọ́pàá yín tó dé pé àwọn bandits wà nínú igbó, wọn ò lọ dènà dè wọ́n, wọn ò lọ dà wọ́n láàmú. àwọn tó wá jẹ́ pé àgbébọn àbájọbàjà à ń pè fún ẹ̀tọ́ wa ni, ẹ kìlọ̀ fún wọn kó mọ́ dà wọ́n láàmú, kó fi àwọn òtún wálẹ̀, kí wọ́n jẹ́ kí wọ́n ti nǹkan tó bá fẹ́, torí pé self-determination kò lòdì sófin o, self-determination kò lòdì sí òfin. ẹ̀yin náà sí bàbá Tinubu kò lòdì sófin. Ìjọ àgbáyé wọ́n fọwọ́ sí self-determination, torí orílẹ̀-èdè kan ni wá, elédè kan ni wá, ẹ̀yà kan ni wá, aláṣà kan ni wá, àṣà wa ìṣe wa ó yàtọ̀ sí àṣà Haúsá àti ìṣe Haúsá. àṣà wa ìṣe wa èdè wa ó yàtọ̀ sí èdè Fúlàní àti àṣà Fúlàní àti ìṣe Fúlàní. yàtọ̀ wà bẹ́ẹ̀, àṣà wa èdè wa ìṣesí wa ó yàtọ̀ sí àwọn Ìgbò, ó yàtọ̀ sí àṣà Ìgbò àti èdè Ìgbò àti ìṣe Ìgbò ó yàtọ̀. a kì í ṣe kankan náà bàbá Tinubu, a kì í ṣe kankan náà. kí ló wá dé tí ìrẹ̀lẹ̀ ká kú ní wà Nàìjíríà ni, tí ìrẹ̀lẹ̀ ká bá wọn ṣe wà Nàìjíríà tàbí kú ni, tẹ́tẹ́ kọ́ náà bàbá Tinubu, bàbá Tinubu, bàbá Tinubu ọmọlódóòdẹ Jagaban. lẹ́tà tí bàbá wa emeritus fún tó bá jákè tó ìkọ̀ wọn ṣe sí yín, ẹgbẹ́ lẹ́tà ìyẹ̀wò kí ẹni ti tẹ́tọ̀, ẹgbẹ́ lẹ́tà ìyẹ̀wò kí ẹni ti tẹ́tọ̀, kẹ́lẹ̀tẹ̀ báwọn ọmọ Yorùbá ṣe ń tá a fẹ́, ẹ̀ẹ́dẹ̀ fún àwọn ọmọ Yorùbá ní nǹkan tá a fẹ́. mọ́ èkó torí yín bàjẹ́ o, mọ́ èkó torí yín kí Nàìjíríà ò dogun tó dogun o, tó bá dogun tán orí náà ní ó fi fa o, ó kọ́ ò ní parẹ́ mọ́ o, ó kọ́ wà ní ìtàn pé àsìkò yín ní Nàìjíríà nǹkan tẹ̀ Nàìjíríà, àsìkò tó ti bá yín òun ní Nàìjíríà di ogun ló di wàhálà. òun ni àwọn àbàbà fi ń pè sí àkéèsí wípé ààbẹ̀ tó dogun tẹ́ tó gbọ́ nǹkan tá a fẹ́, ẹ tètè gbọ́ nǹkan tá a fẹ́ tẹ́ ẹ wá fún negotiation kó tó pẹ́ jù. ẹ tètè pé àgbéwò tó ní agbára bàbá Tinubu, ẹ tètè pé àgbéwò tó ní agbára tó ní kìmí kó tó pẹ́ jù o. ọlẹ́dùnmọ̀ kò ní jẹ́ bẹ́ẹ̀ pé ìka àbámọ̀ jẹ́ o. tí ẹ bá gbọ́, tí ẹ bá èdè gbọ́ ìmọ̀ràn àgbà
àtàìmọ̀ tẹ́lẹ̀ ké kàbàmọ̀ jẹ tí àsìkò bá tó àwọn Yorùbá àwọn òdó láti sọ pé a fi nǹkan tá a gbé dání a fi ilẹ̀ fún yín láyé àníṣe àṣẹ wà Nàìjíríà mọ́ àṣẹ wà Nàìjíríà mọ́ tó jẹ́ Yorùbá nation la fẹ́ self determination òun la fẹ́ òun la nífẹ̀ẹ́ sí àwádìí fọwọ́ sí nǹkan tí bàbá wa òun la ní tó yẹ ṣe gbogbo àwọn fọwọ́ sí 95% ọmọ kóòtù òjìrì la fọwọ́ sí ìgbé bàbá Akíntóyè gbé 95% gbogbo àwọn kóòtù òjìrì ni a fọwọ́ sí ìgbésẹ̀ tí bàbá wa emeritus bàbá Akíntóyè tí wọ́n gbé bẹ́ẹ̀ sì ni inú wa dùn sí lẹ́tà tí wọ́n kọ ọ́ sẹ́sí yín ó wá dọwọ́ yín tó bá jẹ́ pé bí àwọn Fúlàní ṣe ń pa wá tí wọ́n ń jí wa gbé tí wọ́n ò fi wá lọ́kàn balẹ̀ tí ẹ̀ báyìí lè ṣe ń tá a fẹ́ ó túmọ̀ sí wípé ẹ̀nà ó ti mú nǹkan tó ṣe fún àníyẹn ń lẹ́bi ṣe nǹkan tá a fẹ́ fún wa Bàbá Tinubu ìbádá kẹ́ ronú o ìbádá kẹ́ẹ̀tì ronú kẹ́ẹ̀tì nǹkan tá a fẹ́ fún wa lórí bàbá wa Odòbánjí Akíntóyè àgbà ni wọ́n ó sì nǹkan tágbà rí o tó fi kọ́ lẹ́tà sí yín o ó sọ pé àgbò ní wà lọ́jà torí ọmọ tuntun ọwọ́ wọn ọ̀fẹ́ kó yí owó lóbi kọ́ lẹ́tà ránṣẹ́ sí Bàbá Tinubu wọn ọ̀fẹ́ káwọn Fúlàní ò tí ì nítìkútì tí wọ́n kó bọ́ọ̀bọ́ọ̀ lọ́wọ́ òun lóbi kọ́ lẹ́tà yìí ránṣẹ́ sí Bàbá Tinubu ẹ tètè gbọ́n tí wọ́n fẹ́ ẹ lè gbọ́n tí wọ́n kọ sí lẹ́tà ẹ tètè gbọ́n tẹ́gbé ìyẹ̀wò tẹ́tí gbọ́ èmi ọmọ yín ni o èmi ọmọ yín tí ìjàmọ̀ kan ní ayé èmi náà ni mo wá sọ̀rọ̀ ránṣẹ́ síta o gbogbo ẹ̀dẹ́ bá wo prógámù yẹn bá mi pín kọ́ lọ dáadáa tó bá ṣe gan ó kàn wọ́n la kó kan Bàbá Tinubu la inú mi ò bá dùn tẹ́tí gbọ́ gbogbo ọmọ kóòtù òjìire ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀ ẹ jẹ́ ká lọ fi ọkàn balẹ̀ iná lé lewu yá ó yàgbẹ́yìn ń tá a fẹ́ yóò tẹ̀ wá lọ́nà ní lágbára àwọn alálẹ̀ lágbára Olódùmarè ṣàtìgbẹ́ sí gan ni mo kí gbogbo lé ojú owó tó wò mí mo kí yín o ẹ ṣé o ojú tẹ̀ fi wò lónìí ò ní fọ́ o bẹ́ẹ̀ ni tẹ̀ fi ń gbọ́ mi etí ní òní di o ọwọ́ tẹ̀ bá ń pín ètò yìí tẹ̀ bá mi subscribe lórí channel mi ẹni bọ́ ọ̀nà gbọ́mọ sí bẹ́ẹ̀ ni èmi náà ni mo wá ẹ̀yin náà ni màá ti mọ̀ dé bá láti ṣe Èdùmàrè ṣàtìgbẹ́ sí gan ni yóò túbà yóò túṣẹ fún wa orílẹ̀-èdè Yorùbá ní kíákíá.